Ẹ kú dédé àsìkò yín ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa wò mí. Èmi náà ni ọmọ yín Omi Ọgbọ́n. Ẹ jẹ́ á fúnra wa lómi ọgbọ́n mu. Àtúnṣe òwe kan mo fẹ́ ká jọ ṣe papọ̀. Ojú wo lẹ̀yin fi ń wò? Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́? Kí ni ohun tá a fẹ́ ṣe àtúnpa rẹ̀? Òun ni dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ tí wọ́n máa ń sọ. Ṣé lóòótọ́ ni pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́? Èmi ò gbà. Dánwò kọ́ ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Àṣìpa òun ni. Bí òwe náà ṣe lọ gangan ni pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́, kò kí ń ṣe ìyá. Ẹ mọ̀ pé tí wọ́n bá kọ nǹkan sínú ìwé tí wọ́n kọ kalẹ̀, àti ìyá àti ìyá méjèèjì ò yàtọ̀ síra wọn. Kíní yìí ló fà á tó fi jẹ́ wípé púpọ̀ nínú èèyàn ìyá ni wọ́n ń pè, kò sì ń ṣe ìyá ni. Ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún yín. Ọ̀kẹ́rẹ́ jẹ́ ẹranko kan tó yẹ pé ó máa ń fò látòrí igi kan sí kan. Ọ̀kẹ́rẹ́ ò kí ń wá fẹ́ wò bóyá igi tí mo fẹ́ fò láti ibì kan sí kejì yìí, ó ṣeé ṣe kó débẹ̀, ó ṣeé ṣe kó má débẹ̀. Ọ̀kẹ́rẹ́ kò ń ṣe ẹranko kan tó máa ń wò ó pé mo mà lè jábọ̀. Tó bá fò tí ò bá débẹ̀, ó jábọ́ náà nìyẹn. Tó bá dẹ̀ fò tó débẹ̀, ó débẹ̀ náà nìyẹn. Bí tọ̀kẹ́rẹ́ ṣe rí nìyẹn. So ó dán wò láti rò pé jẹ́ ń dán wò jọ kí n fò láti ibì kan sí ibì kan. Dídán wò yẹn tí ò bá fi lè débi tó ń lọ tó fi jábọ́ látòrí igi sílẹ̀lẹ̀, ó ti jẹ̀yà náà nìyẹn. Òun ni wọ́n ṣe ń sọ pé dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́, torí pé ọ̀kẹ́rẹ́ dán wò ló jẹ́ kó jìyà. Ó yá kẹ́lẹ́ bá mọ̀ pé òwe yẹn kò kí ń ṣe wípé dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́, ìyá ni. Ẹ wo ìyá, ibo la ti máa ń lo òwe yìí? Bí àpẹẹrẹ, tí èèyàn bá sọ fún ẹ pé ó dẹ̀ wùn mí o, ń ṣe mí bíi pé kí n kàn lọ sùn sójú títì. Ẹ máa gbọ́ tẹ́lẹ̀ kò sí wàhálà, dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ẹ̀yin náà gbọ́ bí kíní ẹ̀ ṣe dán, bó ṣe dún. Dánwò òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́, tó túmọ̀ sí pé tóun náà bá dánwò, nítójú rẹ̀ bá rí kó fara mọ́. So dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ni, kò kí ń ṣe dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ìyá ọ̀kẹ́rẹ́ ò kí ń ṣe dánwò. Dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ṣé gbà pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ àbẹ́ gbà? Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ ṣé.